ọ̀rọ̀ mi tòní máa kó láti ibì kan. Mo pe àkòrí rẹ̀ ní òkèlè gbígbẹ. Wàá ròkèlè kẹ́ẹ̀rọ bẹ̀rùn òní jẹ́ òkèlè gbígbẹ. Kọ̀nìyàn fẹ́ múrun bẹ̀ ṣùgbọ́n kò jẹ́ pé ètè oko kù sínú abọ́ ni. Ètò òun kọ̀nìyàn mú gbé òkèlè nì ká mú gbé ran yìí. Òkèlè gbígbẹ ó ní nínú ìwé òwe orí 17 ẹsẹ̀ òkíní níbẹ̀. Yí òkèlè gbígbẹ tòun ta láàfíà ó sùn ju ulé kò jẹ́ pé ó kún fún ẹran pípa, ẹran díndín, kò ya ẹ̀jẹ̀ lọ́tún kò ya ẹ̀jẹ̀ lósì. Ibì kan ti jẹrú ẹran bẹ́ẹ̀ yìí ni àti díndín àti èyí kan ta ti ná àti èyí kan mẹ́ta yí àti èyí kan rí bí ṣúyà àti ẹran adìyẹ kan rí jẹ lójoojúmọ́ ṣá ṣùgbọ́n kẹ́ ẹ̀ ṣàlàáfíà lébẹ̀. Ilé olókèlè gbígbẹ kò jẹ́ pé ọbẹ̀ ẹran gan ló gbà múrìn ṣé náà ti dẹ̀ abomi sí èsì lórí un náà o abomi sí kà á rò pọ̀ bá kan tí yóò mú gbé òkèlè sínú òkúran. Òkèlè gbígbẹ kàbí ẹ̀bà tútù, búrẹ́dì gígan àbí jíjẹ kò jẹ́ pé kán bá gbé lérí òṣùwọ̀n ìyẹn rà jíjẹ àẹ́ẹ̀dọ́gba bíi diet kẹ́ balance lọ́dọ̀ èèyàn olóyìnbó ló gbà múrìn ó tọ́ka sí ẹbí kò jẹ́ pé à ń ní púpọ̀ nínú àkàràn nínú òṣùwọ̀n ulékè gbé nìgan ọyọ mọ́lélẹ̀kù ẹ jẹ́ pé aṣọ ṣá nà mí bobẹ̀. Ògbà múrìn irú ẹbí bá tọrọ gáfárà ó yóò ṣúlé alábẹ̀rẹ̀ ọ̀ni ṣùgbọ́n kó òkèlè rán ti gbẹ tóní kúlé rán kó ti rí tóní síbẹ̀síbẹ̀ àlàáfíà Ọlọ́run ègbé bẹ̀. Wàyà ohun méjèèjì bá a nì bá a dẹ̀ ní ọrúlé korí fàkíà ilé àwòṣífìlà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kẹ́ ẹ̀ sáyọ̀ lébẹ̀ kẹ́ ẹ̀ sàlàáfíà lébẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run èsì bí kò gbédé o wàá bá lójúlówó. Yí òkèlè pípẹ́ tòun ta láàfíà yóò sùn yóò sàn ju ilé kò kún fún àdídùn jíjẹ àtẹran pípa àtẹran díndín àti yàtà yòtò àpèjẹ lójoojúmọ́ kò jẹ́ pé irú ilé bá irú ẹbí bá nínú ìrẹ̀lẹ̀ ran nínú òfẹ́ ran nínú ṣe kan ti dárí jìra ran nínú ẹbí nì nínú ṣe kan ti bá ara rẹ gbé lálàáfíà ètò ìgbà ṣáànà ẹ̀yà dúpẹ́ wí ọkàn ríbi kan gbóríran lé mo ti wé ṣáájú ilé nì ó yè ilé eléwé ó yè òṣèwé nà mú borí rẹ̀ ṣùgbọ́n òfọwọ́sowọ́pọ̀ gbénú rẹ̀ òtùnú gbé nínú rẹ̀ òkèlè gbígbẹ tòun ta láàfíà ó dáa ju lé kàn kún lọ́dà kàn ṣe ríngídín ìgbìmọ̀ kan jẹ́ pé nínú rẹ̀ ọjà ni wàhálà ni ní ojoojúmọ́. Ó béèrè kọ́ yẹ kí mi béèrè lọ́rẹ̀ ni pé irú ilé kan sọ ẹ wá o wọ omidan wẹ̀ wúlé wẹ̀ fẹ́ fọ́kọ tí ilé olókèlè gbígbẹ nì kọ́lá láàfíà
ṣé àrè ọ́ àbí wẹ̀ wá olélé ńlá kò kún fún ọjà. Ulé ẹlẹ́ran dídìn ní aládìdùn ọjí jẹ́ ní kọ̀ọ̀kọ̀ bọ̀gìnì lébẹ̀ ní kàn ti ń wọṣọ elé oyebíye ní ulé àwòṣífìlà ní èrò rẹpẹtẹ èrú àtẹrù lébẹ̀ ṣùgbọ́n n kò ojú rẹ̀ rí lébẹ̀ èṣù ayẹyẹ ọjà lébẹ̀ ọ̀tẹ̀ lébẹ̀ asọ̀ àìdáríjì ní àìbalẹ̀ ọkàn kéwù gan-an kọ̀ ẹ́ wá ọkàn sọ àyàn nínú ilé méjèèjì jí mi wí hàn o ibikíbi kan bá a yà sí jẹ́mi ọlọ́run darí rẹ mo jẹ jẹ́ torí nǹkan rí lójú ọ̀ra lásán kọ́ bá kàn jẹ́ òkèlè gbígbẹ lọ ẹ jẹ ṣùgbọ́n kọ́ lálàáfíà kọ́ ọkàn ọ̀yà balẹ̀ kọ́ ọkàn ọmọ balẹ̀ ọkàn jí kẹ̀kẹ́ gan yí ṣùgbọ́n kò jẹ́ pé lébẹ̀ẹ́ ni àyọ̀ sáré eré ìje lọ sí ìjọba ọlọ́run èmi pé ni ju ọdúnkọ̀yà tí ọrùn rẹ̀ bọ́nú ulélélá bí kan ti pẹran lójoojúmọ́ ṣùgbọ́n kò jẹ́ pé àbámọ̀ ayérayé lágbèyìn ọ̀rọ̀ rọ ṣe ká lẹ ìwé mọ́ o wí kọ́nìyàn bá tòṣì wí èyí ńlá ṣìnà ìjọba ọlọ́run kó òṣì ìṣun ayẹyẹ ẹ̀ẹ́dẹ̀ ṣe ká lẹ̀wé mọ́ náà wí ilé kan bá tóbi àbí ẹbí kan bá lọ́lá wíwá yóò yí ọ̀nà ìjọba ọlọ́run ọ̀rọ̀ ni kẹ́mi ọlọ́run ké túmọ̀ rẹ̀ nínú ọkàn kálukú ra òkèlè gbígbẹ tó ta láàfíà ọ̀sán ọ̀dájú ilé kókó fún ẹran pípa ẹran díndín ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ àtoríṣiríṣi aṣọ àrà mẹ́rìírí kíyèsí yàn yìí kọ bá yẹ nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀mí ọlọ́run òjò lè tẹ orúkọ mi èyí padà ọmọ àbálábí tán ire o.